ó yá ẹ̀yin tiwa kò ní bàjẹ́ òròkì la wà tífì la wà òròkì la wà a tún ti dé bá a ṣe ń dé o brọ́dà mi ẹ jọ̀ọ́ ẹ bá mi sọ orúkọ yín fún àwọn aráalé. ok orúkọ tèmi ni Afeez ọmọ Bello tí gbogbo èèyàn mọ̀ sí Embassy TMOL. Embassy wàá ti máa gbọ́ orúkọ yẹn náà orúkọ àwọn nígà ní Embassy ó ṣàtìrì ó yá aláyé mo fẹ́ ẹ má jà sọ̀rọ̀ jù lọ títí mo fẹ́ bi ní àwọn ìbéèrè kéékèèké kan nínú àwọn nǹkan entertainment èwo ni nǹkan tí ẹ fẹ́ràn jù kẹ́ ẹ máa ṣe bóyá bọ́ọ̀ ni o bóyá music ni o bóyá movie ni o èwo lẹ láìkì jù nínú mẹ́tẹ̀ẹ̀ta. bó ṣe ó possible kí èèyàn mú méjì ṣá. tẹ bá mú méjì kan náà la máa béèrè nípa ẹ. bọ̀ ẹ kò jẹ́ káwọn èèyàn mọ̀. lákọ̀ọ́kọ́ mo like football I can't lie bọ̀ ẹlẹ́ẹ̀kejì tí mo tún like máa ṣe dáadáa movie ni o. ẹ like movie ó yá ẹ máa like Yorùbá movie nìyẹn. dáadáa. àwọn ìbéèrè tí mo wá fẹ́ béèrè ẹ jẹ́ ká lọ lórí Yorùbá movie yẹn. ká dà fún yín nínú fíìmù tó ń ṣe láyé àtijọ́ àwọn culture àwọn fíìmù ológun láyé àwọn àwòrò Abija àwọn Fádèyí Dágunró nǹkankan fíìmù gbà yẹn Lálùdé náà wà ńbẹ̀ tó ń ṣe ń gbà yẹn àti fíìmù tó ń ṣe ń sìn kí ni ìyàtọ̀ tó wà nínú méjèèjì ẹ jẹ́ káwọn aráalé gbọ́. nínú àwọn fíìmù tẹ́ sọ yẹn àwọn fíìmù tipẹ́tipẹ́ tẹ́ sọ yẹn àwọn Fádèyí àwọn Dágunró àwọn Abija tẹ́ sọ ṣé ìtọ́ ń ṣe ń sìn ìyàtọ̀ wà ńbẹ̀ ìyàtọ̀ tó wà ńbẹ̀ ni pé tẹ́ bá àwọn bàbá yẹn ń gbà yẹn kó táwọn bàbá yẹn ṣe ń gbà yẹn wọ́n ń fara ṣiṣẹ́ gan-an. wọ́n máa ń fara ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. tó fi dórí àwọn fíìmù bàbá Ògúndé náà gbà yẹn náà wọ́n ń fara ṣiṣẹ́ gidigidi gan. afẹ́rẹ́ sọ pé tí ìsìn tó ń ṣe yìí nígbà tábà ni pé oúnjẹ sàárà bá a lè pín sàárà náà a lè pín sàárà kò easy náà àwọn bàbá yẹn wọ́n fara ṣiṣẹ́ gan ju ti sìn lọ. lè fi ojú ńlá sí ni náà but ó yá ìyẹn lọ bẹ́ẹ̀ yẹn mo tún wá fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣé ó ti yé yín nínú àwọn actors àti actress tán wà lóde ìsìn ní Yorùbá film ta ni actors tó jẹ́ pé actor ni o tó jẹ́ pé yín fúnra yín ẹ wò pé ẹ like acting ẹ̀ fíìmù tó bá ń wà ẹ máa ń like ẹ̀ pé ẹ máa ń ẹ kó acting ẹ̀ ó dẹ̀ tún mọ̀ ọ́n àti ta ni actor tẹ́ ẹ fẹ́ràn jù ẹ jẹ́ káwọn èèyàn mọ̀. ẹni tí mo nífẹ̀ẹ́ jù tí mo like acting ní ẹ jù nínú film industry ó ṣe pé ẹni yẹn ò sí ní industry mọ́ kò yẹ pé wọ́n sí industry mọ́ bí a kì í sọ pé wọ́n ráyè film industry mọ́ bẹ́ẹ̀ lọ títí mọ́. ṣé ẹni yẹn ò ṣe fíìmù mọ́ ni àbí kò yé mi. bí a kì í sọ pé wọn ò ní interest lórí ẹ̀ lọ títí mọ́. nítorí pọ́lá ti dé owó ti dé nǹkan bíi wàhálà mi ò pọ́ dà pọ́n fẹ́ máa ṣe lọ títí mọ́. ẹ ṣáà lè sọ ẹni yẹn sọ fáwọn aráalé kan lè mọ ẹni yẹn kí lórúkọ ẹni yẹn já mọ́. ẹni dákọ̀ tó gba ayé lè mọ̀ ni orúkọ ẹni náà ni Liz Anjorin ní ọ̀dọ̀ tèmi o that's my best actor tí ẹni máa pè mí nípele actress because ẹni tó bá ti ń ṣe tó ń ṣe gbá tó ń ṣàwò actor la máa pọ̀ wọn kò sọ́kùnrin kò sóbìnrin nìkan tó ń jẹ́ acting best actor tèmi nìyẹn Liz Anjorin. Liz Anjorin. Yes. Yèyé mẹ̀sán lẹ́ ń sọ yẹn wọ́n ṣe fíìmù mọ́. mo ti sọ síwájú mo náà ti ṣe fíìmù tipẹ́ mo ní tó dùn mí pé wọ́n ti ṣe fíìmù tipẹ́ pé bí wọ́n ní interest mọ́ ni kí n pè ní but ní èèyàn heart lọ́dọ̀ tèmi o that's my best actor. Yes. Oya Liz Anjorin ni actor tẹ̀yìn láìkì ara ń tà ń sọ nìyẹn àti gbé oríṣiríṣi àwọn èèyàn wa wọ́n ẹlòmíì mú elé ẹ̀yìn sìn ẹ̀mú ó tọ́ná tá a bá ní ká sọ tó tọ́ Liz Anjorin nígbà yẹn àwọn fíìmù tó ti ṣe sẹ́yìn yẹn ìyá yẹn ṣiṣẹ́ ní tòótọ́ ẹ wá bá mi ṣàdúrà fún nítorí a ní sọ pé àwọn á ti mọ̀ pé wọ́n ń ṣe onífíìmù náà ẹ ṣàdúrà fún pé kẹ́mi ká mọ́ wá kankan tì nínú àwọn tó ń ṣe fíìmù àtòhun tẹ́ ẹ like torí àmọ́ ibi tí fídíò náà máa dé. bẹ́ẹ̀ni kò ní bàjẹ́ fún wa àǹtí Liz Anjorin mò ń gbàládùra fún yín báyìí pé gbogbo ohun tẹ̀yìn lé pátá tẹ̀yìn lọ́wọ́ kọ́ ló bá mi mú ọ̀rọ̀ ìbínú kó náà ọ̀rọ̀ yín díẹ̀ torí àǹtí Liz burú
àǹtí Lizzy burú gan. bọ̀ sísà ẹ náà téèyàn bá tọ́ àǹtí kì Lizzy í òótọ́ lẹ tọ́ sọ yẹn tó bá ọdún. wọ́n burú wọn dẹ̀ tún burú nǹkan tẹ́mi rí Sure. lọ́rọ̀ wọn ni pé wọ́n ní policy ni Okay. like shit like kéèyàn máa fi ra nǹkan dáadáa ara wọn lára nǹkan tí mo rí ń pa wọn nìyẹn. ṣó ti yẹ yín kò ní pọ́n burú jù bọ̀ mò ń gbàládùra fún wọn pé gbogbo ohun tó bá ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí tó ń ṣe tó mú wá fún wọn ọlọ́run ní díbẹ̀ lágbára ọlọ́run ọlọ́run á máa lọ síwájú kò ní wálẹ̀. Oya kò ní bàjẹ́ brọ́dà mi ó wá tún kù béèrè ẹyọ kan péré tí mo fẹ́ bi yín ẹ mọ̀ pé ẹ ti sọ ẹni tẹ́yìn nífẹ̀ẹ́ jù nínú eré orí ìtàgé tẹ́ ẹ nífẹ̀ẹ́ jù acting ẹ̀ bó tiẹ̀ jẹ́ pé nìyẹn ò fi taratara àti mọ́ mo tún wá fẹ́ bi yín ní béèrè kan pé nínú àwọn tó ń ṣeré orí ìtàgé Yorùbá film tatu wá ní ẹni tí ẹ láìkì acting ẹ̀ rárá ẹ lè láìkì ohun gangan but bóyá acting ẹ mọ̀ pé ìka ò dọ́gba gbogbo wa ò lè rí bákan náà ó máa léyàn kan tó jẹ́ mi láìkì bẹ́ẹ̀ ni ṣe máa ń hàt kì í ṣe tìjà kí ó dẹ̀ ń ṣe tọ̀tẹ̀ kẹ́kọ̀ọ́ sọ́kákọ̀ kẹ́kọ̀ọ́ látara nǹkan yẹn náà ni ẹni yẹn náà lè rí ó lè adjust ṣó ti yé yín ta lẹ́ni tí ẹ láìkì acting ẹ̀. ẹni tí mo like acting ni ẹ ó sì wà ní industry ó sì ń hàt lọ́wọ́ wọ́n sì ń lò dáadáa sí sinimá. I can't lie I love Iyabo Ojo very well I love her mo like wọn gan but acting wọn zero ní lọ́dọ̀ mi. Yes àǹtí Iyabo Ojo ẹ má bínú ọ̀rọ̀ tí mo sọ yìí pé bí mo hate yín mo love yín gan mo like yín gan but acting yín lọ́dọ̀ tèmi zero ni. pẹ̀lú mi àwọn mi dẹ̀ like acting sister yẹn gan. lọ́dọ̀ àwọn lòmíì. ẹ̀wẹ̀ náà nǹkan tó kọjú sí ẹlòmíì ó lè kọ̀yìn sẹ́lòmíì náà bọ́rọ̀ ilé ayé ṣe jẹ́ nìyẹn ẹ bá mi ṣàdúrà fún Ìyábọ̀ Òjó náà kì í ṣe pé ti ohun ọ̀tẹ̀ kì í dẹ̀ ṣe pé ẹ nífẹ̀ẹ́ dénú acting là ń sọ̀rọ̀ ń pa ẹ ṣàdúrà fún òun náà. àǹtí mi Ìyábọ̀ Òjó kò ní bàjẹ́ fẹ́yìn náà mo love yín gan mo like yín gan gbogbo àwọn àrà tẹ máa ń dá social media mo like ẹ but nǹkan ẹyọ kan tí mo like mo ti sọ yín pa acting yín máa gbé sinimá lẹ̀ pé kẹ́ art zero ni but mo máa ń gbàládùra báyìí pé lágbọ́rọ̀ Ọlọ́run ohun tẹ́ wọ́n máa ṣe tọ́lọ́ máa jẹ́ kí n máa like acting yín tẹ́ máa padà wá dá lọ́dọ̀ mi mo ń gbàládùra kan bá mu wá sí ìmúṣẹ ọlá tí inú dẹ̀ ní lọ sẹ́yìn iwájú lọ àwọn lágbọ́rọ̀ Ọlọ́run. àmín àṣẹ ó yá àní rí jù báyìí lọ ẹ̀yin tiwa bọ̀dẹ̀ bá mi ṣàdúrà fún gbogbo àwọn eléré orí ìtàgé ká má rí kú òjijì ká má kí gbogbo ẹ máa dùn kó máa dán. mo ń fásitì ìdú gbàdúrà fún gbogbo àwọn tó ń ṣe sinimá pátápátá tó fi dórí àwa Yorùbá ni àwọn AGN ni everybody pátápátá ẹni tó bá máa kú nù wa á dàgbà dògbò bẹ́ẹ̀ ni iṣẹ́ wa àníbi ṣàwátì iṣẹ́ wa kò ní ìṣẹ́ mọ́ wa lọ́wọ́ o báyé ṣe ń pariwo tó ń pariwo káàkiri lọ́tún lósì tó ń pariwo káàkiri lọ́tún lósì báyé ṣe ń pariwo káàkiri lọ́tún lósì ń pa wa ọ̀ ní pariwo wa sábúrò àmín àṣẹ pariwo wa sí dáadáa torí àwòkọ́ṣe ni wá ń ta bá ṣe làwọn ayé àwọn tó wà nílé ló ń sọ ohun dẹ̀ ló ń tẹ̀lé bẹ́ẹ̀ni àwọn tó ń tẹ̀lé àwọn tó ń jẹ́ fáǹsì wa náà lágbọ́rọ̀ Ọlọ́run àní jẹ́ oníṣìyàn fún wọn lágbọ́rọ̀ Ọlọ́run. àṣẹ ìdùnnà ok ẹ ṣé mo dúpẹ́ ẹ bá mi sọ ní Òròkìlàwà TV kàn bá mi subscribe síbẹ̀ kàn dẹ̀ comment kàn máa bá wa wò lórí YouTube ẹ bá mi jẹ́ kàn mọ̀. yàrá yín tí wàá ń lé ẹ má yẹ ká sùn gbájẹ o ṣe òye má yẹ ká gọra ẹ má fa ṣókì wá ló ti yé yín Òròkìlàwà TV tẹ bá wọ ọbẹ̀ tẹ lọ wò nǹkan tó mọ́gbọ́n dání tó mòye dání tó kọ́ ọmọdé lọ́gbọ́n tó kágbà lọ́gbọ́n olúwa Òròkìlàwà ẹ wò ẹ má wò lásán nìkan ẹ comment ẹ má comment lásán nìkan ẹ like ẹ má like lásán nìkan ẹ subscribe kan tó wá share sáwọn tí yín náà Òròkìlàwà ẹ bá mi dárúkọ yín fáwọn ará ilé lẹ́ẹ̀kan sí. ẹ ó kọ́ mi ní mo ti sọ lẹ́ẹ̀kan ló máa tún sọ ó kọ́ mi ní Hafiz Bello aka Embassy TMOL ó pọ̀. ó yá ẹ̀yin tiwa bó ṣe máa jẹ́ nìyẹn Òròkìlàwà TV láwà Òròkìlàwà ó dàbọ̀. ikú ní bẹ lọ́nà àyàgò fún mi àìsàn ní bẹ lọ́nà àfarapamọ́ ẹ̀rù ti bà yìí kò ṣe fíìmù láìṣe ó ní ìtí mo gbé wá fún yín eléyìí ó kí gbogbo Òròkìlàwà TV lórí YouTube gbogbo àṣà ìṣe comedy entertainment current and up-to-date information lórí entertainment industries lórí entertainment industry lórí entertainers Òròkìlàwà TV lẹ́ẹ̀ máa ti rí o
ẹ má gọra yín o tẹ́bi bá ti mú nǹkan wá fún yín tí n bá mú stamp tí mo ṣe gbẹ̀m tẹ́ bá ẹni tó bá ní high blood pressure tó ní hypertension ìwọ ṣáà jókòó tí òròkìlà wà tó bá ti wà ní leisure period ẹ tó bá padà lọ ṣe test tó bá bá bẹ́ẹ̀ má kì mí mọ́ tẹ́ bá rí mi ẹ ṣá mi ládàá ẹ ní ṣe bẹ́ẹ̀ àmọ́ inú burúkú ọ̀dẹ̀ ní bí yín òròkìlà wà TV ibẹ̀ ló yẹ kẹ́ wà òròkìlà wà TV láwa òròkìlà wà ẹ bá gọra yín ibẹ̀ ni o. èmi dẹ́ burúkú ti dé ọyọ ọ̀fẹ́